I don't like Lima. Lima no sabi talk. She talks anyhow. She shakini koko moro so. I say the kakoko gbe yen segbe no. E ma e ka fun yen judge. Mo fi Olorun be yin ni o. Mo fi ikule abiamo mo fi be yin. E ma je ka fun yen judge. E je ka te koko gbe yen segbe. Kò sen tó pé o. Láàrin èmi àti yín, ṣó yẹ kó dé level acid. TikTok app ni. App, it's just app. Ṣó yẹ kó dé level acid. Ẹ mọ̀ mí nìkan ní kọ́lọ́ acid sí ọ̀la. Ẹ lọ pa. That's the meaning of acid. Ẹni tó bá acid kò tún jẹ́ kankan mọ́. Kò sí surgery tó fẹ́ cure acid. Ẹ lọ pa ló ń jẹ́ acid. Because I saw some comment on where is the evidence? Where is the evidence? Èèyàn bí mẹ́rin bí márùn sọ̀rọ̀ acid. Where is the evidence? Ṣé ọpọlọ ẹja ló wà lórí yẹn? Ẹ jọ̀ọ́ àwọn tó bá lóye ni mo fẹ́ kó bá mi bọ́rọ̀ ẹ̀ka lọ. Torí mo ní àwọn a lot of things tí mo fẹ́ sọ. Nígbà tí ọ̀rọ̀ acid tí mo ẹ̀ṣẹ̀ ń gbọ́ tí mo ń gbọ́ láàárọ̀ yìí, I wanted to call her personally and say, how do I ṣe jẹ́? But mo rí wọn pé wọ́n ń ṣe ni téèyàn ń pè. And I want this video to, of course, going to get to her. Àti Kádíjà, ẹ ń ṣe ni tí wọ́n ń pè. Ẹ ń ṣe ni tó ń pè torí mo ti pè yín. Kò ń ṣe alákọ̀ọ́kọ́, kò ń ṣe lẹ́kẹ̀ẹ́, kò ń ṣe lẹ́kẹ̀ẹ́ta. A ti sọ̀rọ̀. Ẹ ń ṣe kò yẹ kí èèyàn kọ́ pè yín pé báwo lẹ ṣe wá ṣe. Because the information are coming from your workers. So ní láti pè yín pé báwo ló ṣe ṣẹlẹ̀. Ẹ ń ṣe ń tán pé nígbà tí ọ̀rọ̀ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀? Èmi àti Lima lájọ wà life. Èmi àti Lima lájọ sọ̀rọ̀ lórí life. Okay, ó wá di ọ̀rọ̀ láàrin èmi àti yín nìyẹn. But I realized that it was more than that life. You were the one that entered my DM. Àti Kádíjà ojú abẹ́ ẹ̀yin lẹ wọnú DM mi. Ẹ mọ̀ pé ẹ good ní kẹ́ máa clear. But Quran tó wà lọ́wọ́ yín ò lè parọ́. Ẹ̀yin lẹ wọ DM mi. Tẹ́ni ẹ fẹ́ bá mi sọ̀rọ̀. You requested for my number. Mi ò ṣe ní ṣe pé yàn sí Lima ń jà. I gave you the number. You called. You said you said it that you needed Lima's address. Ọjọ́ yẹn mo ti mọ̀ pé ẹ smart because of what people. Èmi lè fẹ́ gba address Lima lọ́wọ́. Asao. Màá wá mú address Lima. Màá gbélé fún yín kẹ́ lọ arrest ẹ. Bá ń tí yín ṣe jẹ́. Ọ̀rọ̀ owó lẹ́rù bẹ́ẹ̀ sọ fún mi lọ́jọ́ yẹn tó máa jẹ́ kí n gba address Lima lẹ̀ fún yín. Mi ò sọ fún ọmọ yẹn o. Mi ò sọ fún. Ẹ mọ̀ why? Torí mi tún fẹ́ kó bọ́ sí social media kó tún bẹ̀rẹ̀ sí ní pariwo. Mo tún gbé sínú. Ẹ̀yin lẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ lẹ́ni yìí o. So ẹ jókòó dáadáa kẹ́gbọ́n nǹkan tí mo fẹ́ bá yín sọ. Màá bá yín sọ̀rọ̀ àbúrò tí ẹ̀gbọ́n. Ṣebí ìlú kan náà láti jọ wá. Báwo ń ṣe nǹkan tẹ́ ń ṣe à ń ṣe lù wá. Èèyàn rere ni wá, èèyàn dáadáa ni wá. I begged you. You said you wanted to arrest her. Ẹ fẹ́ arrest Lima. Ẹ fẹ́ gbé ó ṣe kinní kan, ó ṣe gbá mo ní ọ̀rọ̀ hapu yìí ni. Ó yẹ jẹ́ ó lọ. Ó yẹ ìjọ. Ó yẹ ṣe gbá. Ó yẹ gbogbo ọ̀rọ̀ yìí. Lima ò rán mi iṣẹ́ o. Èmi fún ara mi. I just wanted peace because èmi gan busy lẹ́nu iṣẹ́. So gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kò tẹ́ bá mi. I begged you. Mo bẹ̀ yín. Mo fi Mẹ́kà, mo fi Quran, mo fi gbogbo mo fi bẹ̀ yín. We had conversations. I noticed that you cleared all our conversations. Why? Because you're a cunning person. Tell about your cunning person. Go clear conversation. We're cunning. Everybody wants to say conversation. Clear. Why would you be that? Tètè mú ọlọ́pàá wá. Kí ló dé tẹ́ clear conversation èmi àti yín? Ìgbà tèmi àti yín ní conversation yìí, mo sọ fún yín gbà yẹn because ọmọ yẹn fi hàn pé nítorí olórí àṣírí lẹ fi ń bò òun jà mú dẹ̀ pé yín mo ní àǹtí mi ẹ jọ̀ọ́ o. Ẹ má lọ rò bóyá Lima àti olórí àṣírí ń ṣiṣẹ́ o. Àwọn méjì yóò wọ́n mọ́ra rí o. Wọ́n ṣe gbá o. Because as at that time, olórí àṣírí was commenting on Lima's post. So it looks as if they were having something together. And they had nothing. Mo tún pè Lima, mo ní Lima screenshot. Kò yẹ kó dé lẹ́kùn. Mo ní Lima bá mi screenshot chat wà tí olórí àṣírí. Ọmọ yẹn tún lọ screenshot chat. Ó ní pé empty chat ni. Tẹ́ bá delete nǹkan lórí TikTok, ó máa show
Message deleted. And what did you tell me that day? When you were lying, say, Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Wọ́n sì wá ti gbọ́mọ ìjẹ́ fún mi o. Wọ́n ti ṣe kinní kan o. Bẹ̀rẹ̀ wa. Dákun bá ń bẹ̀. That was what you said. But Lima was not having it. Egungun Lima run because ó ti dín pé ẹ ti mọ̀ pé òun ò ní anything against him. Àwọn èèyàn pè Lima láti UK láti sọ̀rọ̀ yín fún Lima. She didn't entertain them. Mo fi gbogbo nǹkan tí mo ti fi ṣiṣẹ́ mo fi búra. Àwọn èèyàn, àwọn speaker lórí TikTok tí wọ́n mú rí wọn lórí ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ sí yín. Ọlọ́run mú yín. Ọlọ́run ó mú yín. Ẹ mọ̀ why? Ṣe rí ẹ̀yin tẹ́ ṣì ń sọ pé they gang up, they ṣe kinní kan. No! Relax, ma explain fún yín dáadáa in details. Nígbà yẹn, àìmọye àwọn tó pe Lima tó jẹ́ speaker. Èmi ò tẹ́ mọ̀ pé competition wà lórí TikTok. Èmi ò mọ̀ pé àwọn kan kì í fẹ́ káwọn kan tún rise based on content or speaker. Èmi ò mọ̀ pé ó lọ bẹ́ẹ̀. Ara àwọn kan tó jẹ́ kí n fà sẹ́yìn lórí TikTok tí mo fi channel energy mi sí Instagram pé mi ò lè máa ṣògo owó kẹ́ tún máa ṣègùn pé kí n ya wèrè, kí n tún máa ṣègùn pé kọ́ máa yà mí wèrè. I called you. I know people that called. That Lima, fire they go. Fún jẹ́ ṣóhun nìkan ni kíní kan ọmọ Kádíjà yẹn kò ṣe kíní kan ọmọdé ni. Yes. In fact, ẹ bá tì mí máa tún dárúkọ. Ẹ pé mi ò ràn anybody. Bẹ́ẹ̀ ni. Yes, ẹ mọ́ra yín ẹ̀yin tẹ́ pé Lima ń gbà yẹn. Tí ẹ wà lórí conference kan gbà yẹn pé kó fire they go tẹ́ padà sí ṣe mọ́mí ojú abẹ́ mọ́mí ṣe rí ẹ ṣe wà yẹn. Ọlọ́run àjẹkẹ́ rọ́ọ̀dì first. Because mo rí pé you see this TikTok. It's too toxic. Ọmọ yóò entertain kò dáhùn because she was like nǹkan tó ń fẹ́ sọ òun ti sọ òun ò ní láti sọ. For like a week and drag it. And I was like, Nima, you don't need to talk. Just let it be. Ewo logun acid. Tẹ́ bá rántí dáadáa, while we were having a conversation. Madam Ojo Abeyin mo ń bá wí o. We were having a conversation about a guy tí wọ́n arrest. And I said to you that day, I said, you have a very good platform. Please don't destroy it. I said it to you. Money, Auntie Khadija, mo dey like the platform mi bó ṣe ń donate owó fún àwọn tó ń ṣe gbogbo èyí o. But ẹ wà careful. Àwọn tẹ́ fẹ́ gbé on board. Don't let them destroy you. Mo sọ àbí mi ò sọ. But you were looking for anybody, just anybody to be on your side. You were recruiting anything. You were recruiting anything. You were on 71 followers and you wanted to grow. I told you. Ọ̀rọ̀ tí mo rántí pé even nígbà tẹ́ ń sọ̀rọ̀ èké tẹ́ ní èké wàhálà èké bẹ́tà ọjọ́ ọmọ òun lọ èké ṣe mo ní èké ò gbádùn. I said it. Mo ní èké tẹ̀dẹ̀ ń wò yẹn mo ní èké ò máa gbádùn. Mo ní kò sẹ́ni èké ò lè jẹ ojú ẹ̀ o. Mo ní kò sí ẹni. I said it. Yeah. I told you. If anybody is coming around and saying that they are gagging up against you, àwọn nǹkan tí wọ́n ṣe. Hello? Nǹkan tí wọ́n ṣe ló ń gbé mu. Mi ò tí dé o, mo ń bọ̀ o. Nǹkan tí wọ́n ṣe. Sherry, let me tell you something. Ojo Abe knows she reads people. Wọ́n mọ̀ ìgbà táwọn èèyàn ní. Wọ́n accommodate anything just to attack people. Gbogbo nǹkan tẹ́ náà ń dá sí náà lórí kíní kò sí tó yọrí síbẹ̀. You come online, you don't let us hear word, you make the hell of noise. Always shouting. Àwọn tẹ́ náà ń pínlẹ̀ fún náà. Ẹ máa jókòó sórí live. If one plot, if two plots. Hello ma, mélòó gan ló kù lẹ́kọ̀ọ́. Ẹ ti pín gbogbo ẹ̀tàn lórí TikTok. Well done. How did we get to work? Bọ̀ mi ti dé. Màmá akójúmọ́ mà ẹ̀rà bàbá ní 19. So àwọn ṣó ti lídì ṣe lánàá ni mo mú wá kí n lè wá summarize fún yín. So lákọ̀ọ́kọ́ náà ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé òun pìtì àwọn èèyàn, òun pìtì ìyá àwọn èèyàn, òun pìtì àwọn tó ń sọ́pọ́tì Ìyábọ̀ Òjó, Ojú Abẹ àti gbogbo wọn bẹ́ẹ̀ pé already gbogbo wọn ti ń go down pé ọ̀rọ̀ tóun sọ lọ́jọ́ kìíní àná ọ̀rọ̀ yẹn ti ń wá sí ìmúṣẹ
pé òun sọ lọ́jọ́ kìíní àná pé December sẹ́ẹ̀ pé nǹkan báyìí gbọdọ̀ ṣẹlẹ̀ sí àwọn pípù yìí pé ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ sí wọn already pé kán wo irú Mẹ́wàá Láká náà pé Mẹ́wàá Láká tó useless pé ó wá sá lọ ńsìn pé ó fẹ́ máa sá lọ ńsìn lẹ́yìn ìgbà tí òun ṣẹ̀ bẹ̀rẹ̀ show fún pé ó wá ń sá lọ pé kò tí ì rí nǹkan kan òun ò ní fi sílẹ̀ pé òun ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ní òun ò ní fi sílẹ̀ bẹ́ẹ̀. Ó ní kán wo ojú abẹ pé for the past 3 days ojú abẹ ò lè sùn pé ojú abẹ ò ní ìfọ̀kànbalẹ̀ mọ́ pẹ̀lú oríṣiríṣi tí òun bá ká lórí cyberspace. So bó ṣáà ṣe play àwọn voice tí ojú abẹ ṣe tó ń try àti defend ara ẹ̀ lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. So while she was playing it, èèyàn kan wá ń comment nípa Tóyìn. Ó wá ní Tóyìn náà ò tí ì rí nǹkan kan. Ràkúnmí onígbáná ló máa ń pe Tóyìn. Ó ní ìyẹn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni pé kò tí ì rí nǹkan pé gbogbo wọn pátá bẹ́yẹn ni a máa jẹ nǹkan kan pé Tóyìn parọ́ mọ́ òun pé Tóyìn parọ́ mọ́ òun nígbà kan pé kán dẹ̀ wo Tóyìn dáadáa kò tí ì ṣe anything reasonable rí nínú ayé ẹ̀ pé nínú ayé ẹ̀ kò sí nǹkan kan gidi tó ṣe rí pé nǹkan tí gbogbo wọn kàn mọ̀ ọ́n ṣe ni pé kán destroy ayé èèyàn kán ba ayé èèyàn jẹ́ kán sọ nǹkan tí èèyàn ò ṣe kán sọ kán jealous èèyàn ẹni tí yóò ṣẹ̀ wọ́n kán máa rán àwọn èèyàn kan lọ fún ẹni yẹn. Ó ní bóun ṣe wà pé àwọn èèyàn ti rí súrà àwọn èèyàn ti rí bóun ṣe rí òun ló jẹ́ kán máa wá fún òun pé wọ́n ti mọ̀ wípé èèyàn gidi lòun wọ́n ti mọ̀ wípé orí owó lòun gbé wáyé. Ó ṣáà ń kí ara ẹ̀ pé nǹkan tó fà á tí àwọn èèyàn fi ń wá fún òun tán fi ń gather ara wọn back to back tán fi ń sọ̀rọ̀ òun nìyẹn. Pé wọ́n wá ń sọ pé kóun dákẹ́ pé òun ò lè dákẹ́ pé òun ò lè dákẹ́ pé gbogbo àwọn tó sọ pé kóun dákẹ́ yẹn pé gbogbo wọn ti lọ ilé babaláwo wọ́n ti lọ check òun pé wọ́n ti mọ̀ wípé ọ̀rọ̀ tóun sọ lòun fi ń gba ògo wọn ńbẹ̀ yẹn ògo gbogbo àwọn family ẹ̀. Ó ní òun fi ń gba ògo àwọn family ẹ̀ pé tí wọ́n mọ̀ wípé tóun bá ti dákẹ́ báyìí pé everything á bọ́ sípò fún gbogbo wọn pé gbogbo wọn máa gba ògo wọn padà pé òun ò dẹ̀ fẹ́ release ògo anybody pé bóun ṣe máa sọ̀rọ̀ lọ nìyẹn pé òun ò ní stop àti máa sọ̀rọ̀ pé gbogbo wọn tó ti ní kóun stop yẹn ó ti ní nǹkan tó rí pé òun ò dẹ̀ ṣetán láti stop àti máa sọ̀rọ̀. So ó wá ní àwọn tó sọ pé òun ṣépè pé ṣé òun lòun kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ni pé òun kọ́ lòun kọ́kọ́ bẹ̀rẹ̀ pé o àwọn èèyàn ń ṣépè dáadáa lórí cyberspace wọ́n máa ń ṣépè fáwọn èèyàn dáadáa pé ọ̀dọ̀ òun kọ́ ló rèpè ti bẹ̀rẹ̀ gbà pé kán wo ojú abẹ pé ṣé ojú abẹ ò kí ń ṣépè pé ojú abẹ ti ṣépè ayé ẹ̀ bàjẹ́ sínú èpè pé ó ṣépè fún Naira Marley ó ṣépè fún Sam Larry ó ṣépè fún Naira ó dẹ̀ ṣépè fún Sam Larry náà pé ojú abẹ gan ló máa ń ṣépè jù pé àwọn èèyàn kì í rí yẹn wọ́n á máa sọ pé òun nìkan lòun ṣépè. So lẹ́yìn yẹn ṣá wọ́n á ní kí ojú abẹ lọ observe dáadáa pé látìgbà tí Ìyábọ̀ Òjó ti ń jó tó ti ń lọ patí pé àná ni Ìyábọ̀ Òjó jó jù àná ni inú Ìyábọ̀ Òjó dùn jù pé sorry kò í ṣe àná mọ́ báyìí ìjẹta that's party kan tí Ìyábọ̀ Òjó lọ tí òun àti MC Olúọmọ ń ṣe tọ́jọ́ náwó fúnra wọn yẹn ó ní patí ẹ̀ ní Ìyábọ̀ Òjó jó jù láti gbà tó ti ń lọ patí nínú ọdún yìí pé káwọn èèyàn lọ observe wèrè ní Lizzy o ṣé kò jó níbi kíní ọmọ ẹ̀ ni níbi patí ọmọ ẹ̀ ṣé kò jó tó. Ó ṣáà ní ibẹ̀ ni Ìyábọ̀ ti jó jù pé instead kó máa pity ojú abẹ pé pẹ̀lú gbogbo bí ojú abẹ ṣe ń ṣẹ̀ sí yẹn pé ṣe bí Ìyábọ̀ Òjó ló rán wọn ṣẹ́ pé instead kó connect kọjọ sọ̀rọ̀ kí gbogbo ẹ̀ lè calm down pé Ìyábọ̀ ò ṣe ó sì lọ pátí kiri ó lọ ń jó kiri ní pátí pé àwọn èèyàn lè máa understand nǹkan tóun sọ pé but ó yẹ kí Ìyábọ̀ Òjó wà pẹ̀lú ojú abẹ kó máa console ẹ̀ pé ó wá lọ pátí káàkiri. So lẹ́yìn yẹn wá ní ẹ̀sìn tójú abẹ ń ṣe ó pọ̀ gidi pé kì í ṣe ọ̀rọ̀ òun àti Akeem nìkan ó wá bẹ̀rẹ̀ sí ní post àwọn voice kan níbi tí àbúrò ojú abẹ ti ń bántà pẹ̀lú ìyàwó bọ̀bọ̀ tán ní ojú abẹ gbà lọ́wọ́ èèyàn yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní play voice yẹn ó ṣáà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé woman yẹn pé tó bá jẹ́ pé òun ni òun ò ní gbà
wọ́n á ṣe show pa fún ojú abẹ pé ọmọ ọdún mélòó ni woman yẹn náà ò ju 30 something years lọ, ọkọ tó gbà náà ò ju 30 something years lọ, pé ojú abẹ dẹ̀ ti pé 54 years, pé you can't imagine ọmọ 54 years kó máa gba ọkọ pé 54 years old ojú abẹ ó ń gba ọkọ ọlọ́kọ, ó fẹ́ pa ọmọ ọlọ́mọ lẹ́kún, pé that is unfair, pé tó bá máa ṣírò ẹ̀ dáadáa pé in fact bọ̀bọ́ yẹn máa dàbí, kò sí yàtọ̀ láàrin bọ̀bọ́ yẹn àti first born ojú abẹ, pé kí ló dé tó ń gbọ́kọ lọ́kọ káàkiri, pé tó bá wáyé wọ́n á máa pariwo pé òun gbọ́kọ lọ́kọ, òun ṣe gbá òun ṣà, pé òun ò gbọ́kọ lọ́kọ o, ọkọ òun marry òun legally, pé obìnrin tọkùnrin bá ti fẹ́ legally pé kán gbàgbé ẹ̀, she has more respect, and if a man did not love a woman kò ní fẹ́ legally. So ó ṣáà play ẹ̀ lọ, bó ṣe ń play náà ló ń go against sister ojú abẹ. In fact ó ní ojú abẹ àti sister wọ́n jọ ń bá màá náà sùn ni, pé wọ́n jọ ní nǹkan pọ̀ lórí bẹ́ẹ̀dì ni, pé nǹkan tó fà tójú abẹ ṣe ń support gbogbo nǹkan tó wà tí àbúrò ojú abẹ abẹ́gbọ́n dẹ̀ ni ṣe ń support nǹkan tí ojú abẹ ṣe. So ó wá níbì kan tí àbúrò ojú abẹ sọ pé òun 50 something years lòun, pé òun ò dẹ̀ ní ṣe nǹkan tí ò ní make sense, torí òun náà ń gbàdúrà kí ọmọ òun kó fẹ́ èèyàn gidi. Bí Lizzy ṣe gbé ni so pé 50 something years first born ẹ̀ ò dẹ̀ tí ì marry, pé first born ẹ̀ ò dẹ̀ tí ì ṣe nǹkan rere nínú ayé, pé ṣé àwọn èèyàn ti wá rí wípé àwọn family náà ò ní láárí, pé ìyá wọn ti ṣòfò, ìyá wọn ti ṣe gbá, ó ṣàbẹ̀rẹ̀ sí bú wọn, ó bú ìyá wọn dáadáa. So ó ṣáà sọ fún lady náà pé kí lady náà make sure wípé òun dì pẹ̀lú òun, pé òun báyìí òun love ọkọ òun nítorí oríire òun ni ọkọ òun ti ṣe bẹbẹ nínú ayé òun, pé ṣé wọ́n rí wípé òun bring down this lover, pé òun nìkan lòun bring down this lover nítorí ọkọ òun bring down this lover, tẹ́ bá rí bó tẹ̀ ṣe ń sọ, òun bring down this lover nítorí ọkọ tòun, nítorí pé ọkọ òun ni adé òun. Oh my God, bí ọkọ òun ni adé òun ní ó ṣàtún bẹ̀rẹ̀ sí ń kí ọkọ ẹ̀ lóríṣiríṣi, kò sí nǹkan tí yóò sọ tán pàtì yẹn, pé èèyàn gidi ní Láti ó nǹkan pé kó wo Ìyábọ̀ Òjó, pé gbogbo àwọn tí Ìyábọ̀ Òjó ń fẹ́, pé gbogbo wọn pátá they are all married men, pé kí àwọn èèyàn bá wọn calculate pé they are all married men, pé in fact òun máa set 1 million naira, pé káwọn èèyàn kọ́ lọ gbé wá ẹni tí Ìyábọ̀ Òjó fẹ́ tí ò kì í ṣe married man, pé gbogbo wọn pátá òun máa set 1 million naira fẹ́ni tó bá mú anybody wá, pé gbogbo wọn pátá they are all married men, pé Paulo bàbá jẹgẹjẹgẹ ló ń pè, pé Paulo tó ń wò yẹn ó níyàwó ńlé, ó láwọn ọmọ, pé gbogbo wọn wà ní diaspora, wọ́n à ń lóyìnbó, pé wọ́n kàn pretend ni pé nítorí àṣírí tó wà ní ọwọ́ Ìyábọ̀ Òjó nípa Paulo, pé nǹkan tó fà á tí ìyàwó Paulo fi rọra palm sẹ́gbẹ̀ẹ́ kan tó rọra dákẹ́ nìyẹn, pé ta ló sọ fáwọn ìyókù ìyẹn ò níyà, pé ìyàwó wà nílé, wọ́n níyàwó. So lẹ́yìn yẹn ṣá, ó ṣà ní kíyàn máa date married man kò dáa, pé ìyẹn máa depride àwọn ọmọ married man yẹn good things, pé ìyẹn máa depride wọn ní good things, pé kò dáa kíyàn máa fẹ́ married. Mo wá wò pé wèrè lélẹ́yìí ni, ṣé ìwọ ò fẹ́ married man ni? Ṣé Láti single nígbà tó fẹ́? Ṣebí Láti láwọn ìyàwó sílé nígbà tí ìwọ náà fẹ́? So ó ṣàsọ yẹn pé kò dáa kéèyàn máa fẹ́ married man, àwọn ìyàwó ilé ẹ̀, àwọn ọmọ ẹ̀ wọ́n ní gbádùn ẹ̀, pé nǹkan tó fà á náà nìyẹn, nígbà tí Láti kọ́kọ́ wá fún òun ò tètè gbà fún òun ń chase ẹ̀ ìwé òun ní kó máa lọ. So ó ṣàparí ìyẹn ṣá, ó ní ó continue láti máa play show yẹn, show ojú abẹ, àbúrò ojú abẹ, ó ṣà continue pẹ̀lú show yẹn. So lẹ́yìn yẹn ṣá, ìgbà tí èèyàn parí ó tún ṣe show mi, ìgbà tó lọ tán ó parí ìyẹn, ó lọ tán ó ṣe show mi again, ó gbé picture woman kan, ẹ jẹ́ nǹkan ọ̀tẹ̀ kí ni ó má gùn jù. Fáfàdí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ, ẹ fẹ́ ra African food, come to 76 Whitehall Street, Amity downtown south, ibẹ̀ ni store wá wà o. Ẹ̀yin tẹ́ bá lè wẹ́ pè mí lórí aago, gbogbo ẹ̀yin tẹ́ bá ní di spiritual product, ọdún tuntun là ń lọ wọ̀ lọ yìí,
ẹ tọ́jú ara yìí. Kò ṣe dúró wò lọ́rọ̀ ayé, má bà tèèyàn jẹ́ o, má dẹ̀ fipá gba nǹkan ní nǹkan mọ́ títì ẹ̀. Tí o bá ti dúró sórí òtítọ́, tó ra tọ́jú ara ẹ, tó ń lo àwọn protection, tó dẹ̀ ń lo àwọn nǹkan aṣínà, ó di dandan ọ̀nà ẹ máa ṣí, ọ̀nà ẹ máa là. Ṣùgbọ́n ò lè bá ti tèèyàn jẹ́, àbí kó bá ti torí pé torí mo ní ọṣẹ kan ajẹ́bí idán, màá lò, màá máa fi gba owó lọ́wọ́ èèyàn kó wá ní kọ́nà ẹ̀ là. Tọ́nà yẹn bá là láàárọ̀, ó máa dín lálẹ́. Èmi ò parọ́ fún yàn. Má lu jìbìtì, má fi agídí gba nǹkan ní nǹkan. Ohun tó bá fún ẹ, òun ni kò jẹ́ kó tẹ́ lọ́rùn. Ó dẹ̀ di dandan ìyá rà ló gbà. Ìyá bójú rẹ̀ àtàánú Ọlọ́run pàdé. Ojú òní tiwa mi ní wáyé tí. So gbogbo ẹ̀yin tẹ́ bá dìde àwọn àjò tẹ́ lè lò ní ìtókù kọ́dún ìkó parí, tí ẹ dẹ̀ bá ní testimony àbí àwọn nǹkan protection, lórúkọ Jésù àní gbébi wọnú ọdún tuntun. Ẹ kàn lè ra just ordinary ọṣẹ gbogbo nìṣe cleanser ni kẹ́ fi wẹ̀. Aburú kò ní bá wa wọnú ọdún tuntun, àmì burúkú kò ní bá wa wọnú ọdún tuntun, ọwọ́ burúkú kò ní bá wa wọnú ọdún tuntun. Ìkórìíra, àmúbọ́, àṣetì, àkàntì, promise and faith, ìjákulẹ̀ kò ní bá wa wọnú ọdún tuntun lórúkọ Jésù. Ayọ̀ àti àlàáfíà la máa fi wọnú ọdún tuntun. Àtàwọn ọmọ wa, àtàwọn dádì náà lágbára Ọlọ́run. Ẹ má gbàgbé, ẹ patronize Lady K. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe birthday, ẹ wá ra àwọn aṣọ photoshoot. Gbogbo ẹ̀yin mọ́mì mi, ẹ ra àwọn wíìgì, ẹ rí bóyá sẹ́lẹ́lẹ́lẹ́. Ẹ wo tí mo lò ní ìjẹta náà. Ẹ wo bí yẹn náà ṣe mú yes. Àwọn èèyàn kọ́ pé Lady K wíìgì tẹ́ lọ yẹn ṣọ́ wà available. Mo ní kílẹ̀ ti sí pápápá. Mẹ́ta sáré lọ bẹ̀, mo ní web play. So òun dẹ̀ yín dẹ̀ bá dọ́ọ̀lù ara yẹn wá mú wíìgì. Ó fine gan. Very fine wig ni. Pé mi tí kọ́ ti léèsì ẹ̀ because mo wá fi polówó ọjà ni. So léèsì ìsìn, ẹ lè trim ẹ̀, ẹ dẹ̀ lè fold ẹ̀ sínú. Èmi máa ń fold àwọn léèsì wig mi. Mo máa ń fold ẹ̀ sínú, so ẹ lè fold ẹ̀ sínú. Àdúrà wa gbà. Tó bá dẹ̀ jẹ́ àwọn jewelries náà ni, tó bá jẹ́ àwọn earring, àwọn earring wà tó yà pa, àwọn fine earring. Ó pọ̀ yẹ́yẹ́, ẹ pè mí, a jọ ṣe video call. Màá ṣe kíni, màá send ẹ̀ sí any country tẹ́ bá wà. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ẹ má gbàgbé láti bá mi share, ẹ bá mi subscribe, ẹ bá mi like ètò yìí. Ẹ ṣeun, ó dàbọ̀.